Oju Tiri, Ohun Oju Tiri, Ohun Oju Tiri. Àgbèrè ọ̀gá o, àgbèrè ọ̀gá ọmọ sòrò, ọmọ ewúrẹ́ kan gidi adóbúkọ, àgùntàn kan gidi adágbò, ọmọ àṣewọ̀tán kó mójúlé kókókókó. Orúkọ tèmi ni Babatunde Ayoola, Jero, tí gbogbo ayé mọ̀ sí horror director. Iṣẹ́ tíátà mò ń ṣe o, òṣèré ni mí. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́ta torí pé nígbà tí àwa ń ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo kọ́kọ́ lọ sí Ahmadiyya primary school nídìí kan, nígbà tó yá wọ́n ní kán kúrò ń bẹ̀, mo wá lọ sí Aládùúrà mission primary school lókè bọ́là, nígbà tó yá mo tún kúrò ń bẹ̀, mo wá lọ sọ́yọ́, mo tún lọ sí St. Michael primary school ní Ẹ̀síẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́. Lẹ́yìn ìgbà yẹn mo lọ sí comprehensive high school ní ìlú Ìbàdàn bí. So lẹ́yìn ìgbà yẹn a tún ṣọ̀pọ̀lọpọ̀ course. In fact lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí mo sì ń ṣe course kan lọ́wọ́ ní Ajayi Crowther University lórí cinematography àti filming. So a sì tún tẹ̀síwájú láti kàwé síwájú àti síwájú. Ìrìn àjò tí mo rìn yẹn máa ṣe díẹ̀ torí pé nígbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀, nígbà tí mo wà ní primary school, mo jẹ́ láti ilẹ̀ mi ni mo ti jẹ́ alákìtìyàn ẹ̀dá. So mo máa ń ronú nǹkan kékeré tí màá sọ di ní ńlá tó máa tóbi gan. So ìgbà tí mo wà ní primary 4, so a fẹ́ ṣe end of the year party tá a máa ń ṣe ní primary school. So a wá ń ṣe stage kan, èmi ni mo ṣe Ṣàngó nínú stage yẹn. So ìgbà yẹn àti ní experience bọ́n ṣe ń ṣe Ṣàngó dáadáa, mo kàn fi kerosene sẹ́nu, mo fẹ́ tuná jáde. So nínú scene yẹn mo já wọ palace ni, mo bínú wọ palace. So mo wá rí pé mo ṣe wọ palace yẹn, instead kí n tuná sókè yìí, mo kàn tú sílẹ̀ ní gbogbo àwọn olóyè tó wà lórí ìjókòó, iná kàn mú gbogbo orí wọn ni. Wọ́n ṣe pariwo ni Jero ti sun school o, Jero ti sun léèwé o. Ìgbà yẹn mo sì wà ní Òkè Sẹ́ni St. Michael. So mo sá lọ, later àwọn nìkan pè mí wá, wọ́n jẹ́ kó yé mi pé kí ni mo rò tí mo fi dáná sun orí àwọn ọmọ. Mo ní kì í ṣe pé mo dáná sun, pé role tí mo ṣe ló fa ìgbésẹ̀ yẹn. So headmistress wa ń gbà yẹn wá jẹ́ kó yé mi pé okay tó bá jẹ́ bẹ́ẹ̀ pé kí n put more effort. So ìgbà yẹn lèmi náà wá gbìyànjú láti tẹra mọ́ tíátà dáadáa. Wọ́n á rí pé gbàtà padà end of the year party yẹn, èmi ni mo ṣe nǹkan tó dùn mọ́ gbogbo èèyàn jù, táwọn èèyàn like gan pé ọwọ́ yẹn ṣe dáadáa, ọwọ́ yẹn ṣe dáadáa. So ibẹ̀ ni mo ti wá rí bọ̀dá kan, Jídé Òkúnnù la máa ń pè wọ́n. Àwọn náà wá ṣe atọ́kùn mi sí ẹgbẹ́ kan, Ọmọwùmí theatre group, pé kí n lọ join wọn. Ìyẹn bíi 1987-88 mo wá darapọ̀ mọ́ Ọmọwùmí theatre. So ọ̀gá wa ń gbà yẹn babaláwo ni wọ́n, babaláwo real. Àwọn ń ṣe tíátà bọ̀, ọ̀gá mi náà ni wọ́n máa ń kọrin dáadáa, bọ̀ wọ́n fẹ́ káwa lọ sí location, wọ́n á ní ká sádùn lé ni. So but èmi jẹ́ tó jára ẹ̀, ọ̀gá mi ẹ jẹ́ kí mi lọ ṣiṣẹ́ ń ta, wọ́n á ní rọ́. Àwọn náà kọ́ mi ń jó, wọ́n kọ́ mi bí wọ́n ṣe ń kọrin, wọ́n kọ́ mi lóríṣiríṣi nǹkan. Ibẹ̀ lásà ti ń ṣe tíátà wa, Ọmọwùmí theatre group. Orúkọ ọ̀gá mi yẹn ni Rafiu Àdìsá Ewéńjẹ́. So bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn, tá a fi wá di ẹni tí ó wọnú tíátà lódidi. So lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ni alága ẹgbẹ́ òṣèré ní Ìbàdàn South West, nínú ẹgbẹ́ òṣèré ní Tampan lọ́wọ́lọ́wọ́ báyìí, tí a sì nígbàgbọ́ pé a tún máa tẹ̀síwájú lórí ẹni. Ohun tí mo tún ní experience lórí ti tíátà wa yìí ni pé a lọ ṣeré orí ìtàgé kan ní Ogun State 2018 convention ni a máa ń pe program tí gbogbo àwọn òṣèré máa ń ṣe nígbà yẹn. So èmi ni mo wá direct stage yẹn nígbà yẹn.
àti ẹ̀ kọ́kọ́ ń wò bí ogun ní gbogbo state ṣe mú pé Ọ̀yọ́ state àwọn náà wọ́n pa o ẹ̀ náà wá pa bò ó Lagos state náà ń lérí pé àwọn ò fẹ́ sin pa wá àwọn ò fẹ́ yọ̀ pa wá meanwhile a dẹ̀ máa ń fi Ogun state ní stage torí àwọn máa ń sẹ́ẹ̀tì wọn máa ń lágbára ẹ bá wo sẹ́ẹ̀tì Ogun state ẹ̀rù ó báyàn so wọ́n wá pè mí jókòó pé Jero ṣé agbára ẹ gbé stage láti handle ẹ̀mú ni pẹ̀lú ọpọlọ gbogbo àwọn èèyàn mo ní máa ṣe a dẹ̀ ṣe pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run gbà yẹn inú mi dùn pé ńgbà tá a ṣe stage yẹn Ogun state gangan mọ̀ pé nǹkan dé bá wọn because àwa ni a ṣe first torí a ti kọ́kọ́ ṣe ńgbà kan second lágbà a tún ṣe lẹ́ẹ̀kejì second but èmi ni mo direct stage Ogun state yẹn tá a fi kọ́kọ́ gba first for the first time èmi náà dẹ̀ fún ní best director. ọpọlọ akọ́yàn ni mo ní láti kékeré ọpọlọ akọ́yàn ọpọlọ kéèyàn kọ́yàn ní nǹkan kó dẹ̀ yéèyàn ni mo ní láti lẹ̀ tí kì bá ṣe iṣẹ́ tíátà iṣẹ́ méjì ló wù mí kí n ṣe láyé bóyá ṣe sójà tàbí fúbọ́là because mo máa ń láìkí kí n máa ṣe nǹkan kan káwọn èèyàn sábà pé àbí kí n kan yọ action kan dé kankan ọ̀bọ̀ ilé ìlà action gan bí kí n gbébọn kankan kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ so I love something like that but iṣẹ́ tíátà ló wá gbà á mo wá wò pé pẹ̀lú ẹ̀bùn tí mo ní láti ilẹ̀ yẹn ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí mi ìwà kí n ṣe ọmọ Ọ̀yọ́ Aláàfin lásán ọmọ Basọ̀run Ọ̀yọ́ ni mí tí ẹ bá délé wa nílé Basọ̀run dáadáa tẹ deep nílé agboolé wa ẹ rí i pé ọpọlọ olùkọ́ni la máa ń sábà ní nílé Basọ̀run lọ́yọ̀ọ́ so ìdí nìyẹn tí mo ṣe wò pé ó dà pé ìfarahàn ẹ̀bùn mi máa tètè hàn nínú iṣẹ́ adarí ìdí nìyẹn tí mo ṣe yanṣẹ́ adarí láàyò mo act náà o mo act o wọ́n máa ní kéèyàn act mo act but acting yẹn mo gbé sí ẹ̀gbẹ́ kan torí àbọ̀ wa bá ní acting ṣùgbọ́n directing mo kọ́kọ́ mú lọ́wọ́ báyìí pé ń bò bá wá yá a wà fèsì acting wa lè mọ̀ pé gbogbo ọ̀nà ni àmọ́ ń pa ẹ̀. Mo ní group kan tí orúkọ group yẹn jẹ́ Super Focus Entertainment International Super Focus yẹn mo wá pa àwọn ọmọ mi jọ kan mo ní ẹ jẹ́ ká ṣeré ọlọ́sẹ̀ mẹ́tàlá a wá ṣeré ọlọ́sẹ̀ mẹ́tàlá yẹn a kọ́kọ́ ṣe kan ìlú Jagola lò ìbínú ni mo pe táìtù fíìmù yẹn bọ̀ gbogbo nǹkan tó wà ń bẹ̀ pátápátá nínú ìbínú yẹn bíi kí àwọn òkú máa ké bíi kí ìlú kan máa mì tìtìtì bíi kí àwọn nǹkan bẹ̀rù kó máa ṣẹlẹ̀ àwọn èèyàn rí mi ń bẹ̀ wọ́n wò pé òkè ọ̀rẹ́ pé ọ̀bọ yìí ó ní nǹkan kan lobster gbàtà wá ṣe yẹn tán culture nìyẹn a tún wá ṣe modern kan so modern tá a wá ṣe yẹn ìyẹn ni mo ní lọ́kàn pé mo fẹ́ káwọn èèyàn mẹ́bùn tí mo ní nígboro so bí ta ti wá ń ṣe modern yẹn lọ́wọ́ meanwhile ọ̀pọ̀lọpọ̀ mo kọ́ sínú script yẹn pé hold up máa ń mú but táwọn èèyàn bá wá dé junction tó dọ̀ tí wọn ní rí nǹkan tó fa hold up kí ló fà á so mi wá kọ script tèmi pé àwọn invisible person ni wọ́n ń ṣèpàdé ní oríta so lásìkò tán dẹ̀ ń ṣèpàdé ẹ̀ ní kọjá ẹ̀ kàn sáré pé nǹkan kan dá yín dúró náà ni so kíní yẹn lèmi wá ń ṣe àwọn yẹn wá wò pé ọ̀bọ̀ ọ̀rọ̀ ni bọ̀ kì í ṣe pé mi gangan ń ṣe ọ̀rọ̀ ni wọ́n ṣe wá pe àpèjá ẹ̀ ní horror director so most of the film tí mo bá ń direct àwọn nǹkan ìbẹ̀rù ó sáwà ń bẹ̀ ní ṣá so tó máa real dáadáa so mo tún wá máa ń ṣe stage group mi ti máa ń perform gbogbo ọmọ group mi pátápátá ló máa ń da nǹkan bojú tó máa tó 30 lórí stage wọ́n máa ń cover ojú ni so àwọn èèyàn wọ́n pé nǹkan tẹ́ni ń ṣe yìí kò kọ́ mọ́ horror director ni bọ̀bọ́ ẹ̀ máa jẹ́ ibi tó orúkọ yẹn ti jáde nìyẹn. èmi ni mo darí fíìmù èèyàn mi kan ìwé ìrántí tó sì san ní producer fíìmù ìwé ìrántí yẹn Queen Adédoyin Àdìsá ó ní producer iṣẹ́ yẹn torí ìdí kan èmi náà mo direct ẹ̀ èmi náà ni mo direct Kàyéfì kákọ̀sí mi kan ló ṣe fíìmù yẹn
èmi ni mo direct Daddy, èmi gangan mo nìyẹn. Èmi ni mo direct So Bàtà, èmi gangan ni mo nìyẹn. Èmi náà ni mo direct Aṣọ Funfun, Àjọkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀. Èmi náà ni mo direct fíìmù Ìwògbè, Balikis Ayinde ni producer ẹ̀. Tèmi àti Báyọ̀ Tìjání lájọ direct fíìmù ọ̀rẹ́ mi Taofik Adéwálé Dìgbòlùjà, but èmi ni mo kọ́kọ́ direct Ọ̀pá Ọ̀rànmíyàn. Lẹ́yìn ìgbà yẹn èmi ni mo direct Òbìrì part 1, èmi ni mo direct ẹ̀. Lèmi àti Báyọ̀ Tìjání jọ direct part 2 ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn lèmi àti Báyọ̀ tún wá jọ ṣe Ológun Ẹrú àti Ẹ̀là Àlẹ̀kẹ̀, èmi àti Báyọ̀ Tìjání la jọ direct ẹ̀. A ti direct fíìmù tó pọ̀ bẹ́ẹ̀. Bọ̀ mo wá ní àbọ̀ wá bá ní acting tí mo nígbàgbọ́ pé nígbà tí mo bá dé tán fún acting àwọn èèyàn máa wò pé mo lélẹ̀ wà látijọ́ tí wọ́n wú jáde. So mo máa act lẹ́kọ̀ọ̀kan láti jẹ́ ká mọ̀ pé mi ò kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ director kan ló ń act, but èmi act mo dẹ̀ ń direct. Mi ò ní fílẹ̀ láìláì. Ọjọ́ tí wọ́n bí ọmọ ewúrẹ́ ni wọ́n bí àwọ̀ ọmọ. So tó bá fi mú mi sọ pé mo fẹ́ fi ṣe eré lẹ̀, Ọlọ́run mọ́ pa mí o, pé Olúwa ti kú nù, n gbọ́dọ̀ fílẹ̀. Tí n bá fílẹ̀ gan-an ayé gan ó béèrè pé kí ló ṣe. Ẹ̀yin lọ máa fàájì gbárùgbó èrègbèrè sógun láyà kálárúgbó parúgbó ẹ̀mọ́ ẹ̀ sọ̀rọ̀ bàbá yín lọ́la ọmọ ewé nú ewé àpò nú àpò ara tí mo sàn mọ́ pé wo nílùú tí ọmọ etí lùlù adùn ni ẹ̀yin gan lọ́mọ òṣòro sọ̀bà lù fún un. Orí Aláàfin fẹ́ gbẹkùn ńjọ́hun ó ní wọ́n lọ rè mẹ́kùn wá, ó kẹni tí ó kẹkùn lójú, ó kẹni tí ó fẹkùn nírú. Ó wà ó pọ̀ nígbà míì ó lè má sówó. Ìyàwó téèyàn wá ní á wá wò pé kí ló dé ẹ ti lọ látijọ́ ẹ̀ rí nǹkan mú bọ̀, kí ló ṣẹlẹ̀ gangan tí bá sọ̀nà yín ẹ̀ ṣe wá nǹkan míì ṣe. Màá wá fọpọlọ dá lóhùn pé ó kàn sí ń wá bẹ́ẹ̀ ni. Ibi wọn náà rí pé wọ́n ń sọ mẹ́sẹ̀jì fún mi pé kí n má fi ṣe eré lẹ̀, kí n má fi ṣe eré lẹ̀. Bóyá tí n má fi ṣe eré lẹ̀ lọ́la, bóyá Olúwa ó kú lọ́tún la ni, tàbí kó Olúwa lọ́mọ sálẹ̀ jẹ́. Ó ṣe fi mí lẹ̀ kó máa fàdúrà ràn mí lọ́wọ́. Ìpèníjà kan nìyẹn. Ìpèníjà míì wà tó jẹ́ pé fíìmù ọ̀rẹ́ mi kan wà tí mo direct, Àbẹ̀bí ni title ẹ̀, Rafiu Jimoh ló ní. A ti parí fíìmù, a kàn wá 21 cent ni. Àmọ́ kàn wò bí àlá pé 21 cent a ti máa wà tí. So at the end of the day a sá ń gbìyànjú pé ká wá. Àwọn míì wọ́n á sọ pé àwọn rí memory card yẹn ká lọ mú wá, àwọn míì àláwọn rí bèbí, àwọn míì ò rí cartoon, wọn rí kíní fíìmù tá a yà mọ́. So ó wá túmọ̀ sí pé a gbọ́dọ̀ lọ tún yà. Owó kékeré la dẹ̀ fi ya fíìmù yẹn gbà yẹn. Mo wá ń wò pé báwo mo sì fẹ́ ṣàṣeyọrí lórí iṣẹ́ yìí o. First film tọ́rẹ́ mi yẹn máa kọ́ yà láyé ẹ̀ nìyẹn. Báwo ni màá ṣe ṣàṣeyọrí lórí ẹ̀? Wọ́n á bẹ̀rẹ̀ sí bí àwọn actors pé ẹ jọ̀ọ́ ẹ wá ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ yìí. A dẹ̀ padà yá, ó dẹ̀ padà jáde. Ìpèníjà míì náà tún wà tó yẹ pé nígbà tèmi gangan ń ṣe fíìmù, mo kàn rí pé mo ti sanwó ẹgbẹ́, mo kàn rí pé àwọn ẹgbẹ́ kan dé ni wọ́n ní wọ́n wá gbé kámẹ́rà mi, wọ́n á ní kíní kan, mo ti sanwó ẹgbẹ́, mo fi receipt wọn ní no mo sá ń lọ national office, mo dẹ̀ lọ. Ìgbà tí mo débẹ̀, meanwhile àwọn actors tí mo dá dúró sí location wọ́n tó 9 tó jẹ́ pọ́jọ́ yẹn náà dẹ̀ gbọ́dọ̀ lọ. Wọ́n wá gbé mi láti bíi 12, mo dẹ̀ wá ń bẹ̀ di 4:30. Owó ń jóná, màá sanwó tẹ̀, wọ́n á gbowó oúnjẹ, wọ́n dẹ̀ ń lọ. Mo dẹ̀ fẹ́ ya bí sìn 8 kan tó parí, wọ́n á pé òkè ó dà pé ó fẹ́ le díẹ̀, wọ́n á bẹ̀ lọ́hùn. Kéèsì yẹn settle, mo wá súnmọ́ àwọn actor mi pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi ṣe. Òun ni wọ́n fi sọ pé ọ̀rọ̀ ló máa ń fa obì jáde lápò, ọ̀rọ̀ náà ló tún máa ń fa idà jáde nínú akọ ẹ̀. Ọ̀rọ̀ tèmi wá sọ fún àwọn actor mi gbà yẹn, wọ́n wá listen pé ó yẹ ká consider Jero because àgbà òṣèré lòun náà, wọ́n wá consider mi. Ká ní wọ́n consider mi, n bá ti lọ́n lùbàdàn. Ọjọ́ tí inú mi dùn jù lọ́jọ́ tí mo gba first for your state, mi expect gbogbo state pátápátá wá, Abuja wá fún competition. Kí ló wà lórí mi? Pẹ̀lú support àwọn èèyàn mi tán súnmọ́ mi tán rọ̀gbà yí mi ká, wọ́n á rí pé mi ni mo kọ́kọ́ gba first
for the first time for your state nínú ẹgbẹ́ Tampan ọjọ́ yẹn nínú mi dùn jù. Ẹ̀yin olólùfẹ́ wa ayé yóò ní bàjẹ́ ṣé ẹni tí mo kọ́kọ́ fẹ́ sọ fún yín ni pé ẹ kọ́kọ́ gbàgbé piracy ń gbèsè ayé yín ẹ má ra mọ́ láyé ayé yín ò ní ta ẹ má ra piracy mọ́ láyé ṣé rí ó dàbí ìgbà tí ọmọ lọ kọ́ doctor tó lọ fún school doctor ó wá graduate ó wá bẹ̀rẹ̀ practical ó wá ń ṣiṣẹ́ doctor yẹn suddenly ẹnìkan kan sọ pé ẹ wo ẹ má lọ ọ̀dọ̀ wọn mọ́jáde ẹnìkan kan quack doctor kankan dùn kọ́rọ̀ bìkan ó kàn lóun ní doctor ó wá ń proof ara ẹ̀ báwo ló ṣe máa dùn yín tó kán wá padà dáràn sí ọmọ tó lọ sí school doctor kán wá dáràn sí lọ́rùn kán wá ní kó lọ ṣẹ̀wọ̀n doctor tí ò mọ̀ ń pa ẹ̀ ó wá lọ dáràn sí doctor tó máa ṣe gẹ́gẹ́ wọ́n wá lọ dáràn sí lọ́rùn ẹ̀yin òbí tẹ́ ẹ bí doctor báwo ló ṣe máa rí lójú yín kò ní pè yín ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa ìyà tá à ń jẹ ní location pọ̀ ká ní gbogbo wàhálà tá à ń ṣe là ń gbowó ẹ̀ ni fíìmù kan ti tó fẹ́ nìkan lọ́dún bọ́ gbogbo ẹ̀kọ́ là ń gbowó ẹ̀ a máa jókòó fún screenplay a máa lò bí 2 weeks fún screenplay àṣẹ wàá pa àwọn kan pé a máa ń pè ní script conference so script conference yẹn wọ́n wá wò pé ṣé n táwa kọ yẹn fún 2 weeks yẹn ṣé ó wọ̀ tí n táyé lè rí àtúnjókòó yẹn ìyẹn máa lọ bí 2 months lẹ́yìn ìgbà yẹn àṣẹ wàá transfer sọ́dọ̀ yẹn tó máa kọ lines wọ́n wá kọ dialogue ẹ̀ so a máa wá tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ raking ibi tá a fẹ́ lò àṣẹ lọ bẹ̀ pé ibi fit ibi ò fit ẹ wo bá a ṣe ń lọ yẹn àìmọye yẹn ló dẹ̀ ń l'accident tí wọ́n ń kú bọ̀ ká sọ pé nínú ìrìn àjò wa pa ń lọ fún raking yẹn ká sọ pé ọ̀tá wa ti kú dànù ta lẹ fẹ́ wò lénìí kò sí ìdí nìyẹn tẹ́ ẹ̀ sí ní ra piracy mọ́ o ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ rẹ́yìn tẹ́ ń wò wá gangan lẹ lè jẹ́ ajé èèyàn ẹ jọ ẹ máa sọ̀rọ̀ wa dáadáa èèyàn ò kì í rìn kórí má mì àwọn ibi tá a bá ti ń ṣe mistake ẹ máa pè wá sákìyèsí ẹ má máa polongo wa lórí àgbáyé mọ́ tẹ́ bá ti ń pè wá sákìyèsí pé okay mistake tá à ń ṣe rè mistake tá à ń ṣe rè àwọn náà máa take to correction but tẹ́ bá ń bò wá lẹ̀ ń gbangba àwa náà ló máa kù yín kù nǹkan mẹ́rin ló ń bẹ láyé tí wọ́n fẹ́ràn ara wọn ìgbín ò fẹ́ràn yọ̀ aṣọ funfun ò fẹ́ràn epo pupa òkóbò ò lè fẹ́ràn ìyàwó láéláé bẹ́ẹ̀ ni olórí burúkú ò fẹ́ràn olóríire lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ń lè olórí burúkú ò ní fẹ́ràn yín àfi kẹ́ ẹ máa ra fíìmù wa tá à ń produce gangan very soon gan ẹ ti ẹ̀ máa rí market tiwa gangan tó máa jáde tẹ́tí mọ̀ pé àwọn tíátà ló ní ṣọ́ọ̀pù yìí àwọn tíátà nǹkan ló ń ta fíìmù ń bí original náà ń tà ń bí tá a máa stamp ẹ̀ ẹ má ra piracy mọ́ ẹ dẹ̀ máa fàdúrà ràn wá lọ́wọ́. tó dánú wa ni ẹ mú o ẹ mọ̀ náwó mi tí ọ̀dà torí pé tẹ́ ẹ bá ń wò pé ẹ wò pé pásítọ̀ ló ń preach níwájú ọ̀tá yìí ìgbà tó wá dalẹ̀ ẹ wá rí pásítọ̀ pé bóyá wọ́n wọ singlet lásán wọ́n wá jókòó ń bì kan wọ́n wá ń ṣe nǹkan míì tó yàtọ̀ wà wá wò pé torí pásítọ̀ tó ń preach yẹn tán ṣe nǹkan míì tó yàtọ̀ yẹn ìwọ náà wá wò pé o fẹ́ farawé pásítọ̀ no ẹ̀mí ọlọ́run yẹn ni kó o listen sí ṣùgbọ́n tó o bá believe pé bóyá àwa òṣèré tàbí àwọn tó ń bọ̀ lẹ́yìn ntójú mi rí pọ̀ díẹ̀ o èyí tí ó ṣe é sọ la sọ èyí tí ó ṣe é sọ àlè sọ bọ̀sẹ̀ ntójú mi rí ṣé wọn náà pray kójú ẹ rí mo ní group mo ti láwọn ọmọ group tán ti against mi rí wọ́n fẹ́ da group rú mọ́ mi lórí bọ̀ mo fọgbọ́n ọlọ́run kún mo jẹ́ ká mọ̀ pé èmi kọ́ṣẹ́ mọṣẹ́ ni akọ́ṣẹ́mọṣẹ́ òṣèré ni mí mo lè kọrin mo lè jó mo lè pẹ̀sà mo lè kéwì mo lè sùn jálá mo lè act. àgbèrè wà ra wọn ra ṣe láti dọmọ tuntun ó pọ̀ ọmọ ẹkùn ní tántánntán ìbà ooo ìbà ooo ọlọ́jọ́ ní mojúbà ooo. kò sí ní tí wọ́n kọ́ àwa ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹn òun náà ni mo fẹ́ káwọn èèyàn kọ́ṣẹ́ mọṣẹ́ tí wọ́n bá rí ẹ lénìí wọ́n á rí ẹ lọ́la wọ́n á kàn pé ẹni pé bọ̀bọ̀ kan wà ń bẹ̀ yẹn tó ó máa ń ṣe nǹkan tó yàtọ̀ gbìyànjú kó máa ṣe nǹkan tó yàtọ̀ ọ̀dọ́ o lè kọ́pí èèyàn kan bọ̀ tó bá ti dé stage kan balance rẹ̀ jẹ́ kán mọ̀ pé o lẹ́bùn tó yàtọ̀ ẹ̀dẹ̀ má yẹ kí gbogbo wa darí síbi kan náà ọ̀nà ojú ọ̀run tẹ́yẹ́ fò láì fapá kanra wọn torí pé mò ń direct tó pa àwọn náà fẹ́ direct dandan bọ́ ò lẹ́bùn directing lókàn yẹn tí ò bá ní ọgbọ́n àtòye tàbí magnet brain téèyàn lè sáré gbọ́ nǹkan tí ó grab ẹ̀ ẹni tí ò bá ní o lè direct tí ò ní sùúrù alágídí kò lè direct so but àwọn iṣẹ́ mi tún wà cameraman ó wà ń bẹ̀ lightman ó wà ń bẹ̀ ó lè ṣe gbogbo ẹ̀
o lè edit, o lè ṣàwọn oríṣiríṣi iṣẹ́ tó o lè ṣe pọ̀ ní industry, but acting ẹ jẹ́ kó jẹ́ first thing, because tó o bá ṣe gbogbo ẹ̀ báyìí ò bá rí ọ́n lé wọn ò ní wọn ọ̀dọ́ ọmọ. Ọlọ́run á jẹ́ ká yé da yín mọ́ ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ ṣàmì ẹ ṣe. èmi náà rè é mi ò jù bẹ́ẹ̀ lọ, mo lémi náà rè é mi ò jù bẹ́ẹ̀ lọ, bèmi ṣe ń ṣe tèmi èmi lóye o. mo dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa nílé lóko lọ́kùnrin lóbìnrin, pàápàá obìnrin lọ́pọ̀ jù ká mọ̀ tanra wa, torí ẹni tóbìnrin bá fẹ́ràn láfẹ́ jù kì í ṣe pọ́n fẹ́ fẹ́ wa pa, wọ́n nífẹ̀ẹ́ wa ni. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin obìnrin pátá torí pé ẹ nífẹ̀ẹ́ wa. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọkùnrin náà, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀gá wa nínú ẹgbẹ́ òṣèré tẹ́ gbà wá láàyè táwa náà fi ń ráyè nà yẹ, torí tẹ́ bá gbà wá láàyè a lè rí nǹkan kan sọ, a lè rí nǹkan kan ṣe. mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo aráàlú, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń wo fíìmù wa. ẹ̀yin tẹ́ ń wò ní òjò tán, ká sọ pé ẹ wò mọ́ ni yóò ti tán, lágbára Ọlọ́run ẹ̀yin náà ò ní tán láyé. ẹ mú lọ kẹ́ mú bọ̀, ẹ mú lọ kẹ́ mú bọ̀ wálé ẹ̀ ń tẹ́tí pọ̀. orúkọ mi lẹ́ẹ̀kan sí Babatunde Ayoola Jero, tí gbogbo ayé mọ̀ sí ọ̀rọ̀ director. Ohun Oju Tiri, Ohun Oju Tiri, Ohun Oju Tiri.